fi ṣáàrì Ramadan nínú oṣù Ramadan ni. kí wàá ló gbé àwẹ̀ yìí tó sọ́dọ̀ ọ̀ràn yẹn táwọn afa tí wọ́n fi ń sọ yìí pé àwẹ̀ tó túláàsì ní agbọ́dọ̀ gbà á tí yóò fi jẹ́ mùsùlùmí gidi. òun náà làdísù ànábì kan sallallahu alayhi wa sallam. àdísù yìí ó wà nù Sahih al-Bukhari ti Tirmidhi ni so aláwùsọ Abu Dawud ni wà Tirmidhi ó wà nù 757 tó bá wọ Sunan Ibn Majah ó rà àdísù yẹn àdísù 1727 àdísù yẹn rè wọn lá nàbì sọ wípé ma min ayyamin al-amalu salih fiha ahabbu ila Allah min hadhihi al-ayyami yaani ayyam al-ashr. wọn lá nàbì sọ wípé ma min ayyamin kò sí nínú àwọn ọjọ́ kan máa gbọ́ o kò sí nínú àwọn ọjọ́ kan tó jásí pé al-amalu salihu fiha iṣẹ́ rere téèyàn bá ṣe ń bẹ̀ ahabbu ila Allahi ọlọ́run máa fẹ́ràn ẹ̀ púpọ̀ min hadhihi al-ayyami tó ju tọjọ́ yìí lọ kò sí kò sọ́jọ́ mi tó yẹ pé béèyàn bá ṣiṣẹ́ ń bẹ̀ tó jẹ́ iṣẹ́ tó dáa tọ́lọ́run máa fẹ́ràn ẹ̀ ju àwọn ọjọ́ yìí lọ. wọ́n wá ní yáà ní ọjọ́ yẹn ni pé ayyamul ashr láwọn ọjọ́ mẹ́wàá ni. ọjọ́ mẹ́wàá èwo ṣàbẹ́ kò tí ì sọ. qalu ya rasulallah wọ́n wá ní ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run walal jihadu fi sabilillah kódà bí yàrá jagun sójú ọ̀nà ọlọ́run ńkọ́ anabi ni qala walal jihad fi sabi kódà jihadu ògbé. ó ní jihadu tó yẹ pé bó o bá ti ṣe tó bá kó ó ní illa rajulun ó láfẹ̀ẹ́ yẹn kan kharaja bi nafsihi wa malihi tó yẹ pé ó jáde pẹ̀lú ẹ̀mí ara ẹ̀ báyìí ó lọ àti owó ẹ̀ falam yarji bi dhalika min shay kò mú nǹkan kan padà wálé. ìyẹn ní ayyamul ashiri yẹn o. nínú àdísù mi tí a fáwọn àdáàrí mi gbà wá tí ìsìnàdù ẹ̀ tí wọ́n ní hasan kama fil irwa òun jó yé wa pé ma min amalin azka inda Allah azza wa jalla kò sí iṣẹ́ kan tó dáa tó mọ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó láàrẹ́ ga wala a'zama ajra tẹ̀sán rẹ̀ ti sì tóbi min khairin níbi kéèyàn rí dáadáa min khairin níbi dáadáa ya'malu fi ashril ada ṣẹgbọ́n ìyẹn ti wá tu tó ju dáadáa téèyàn ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá iléyá lọ. qila àwọn ni wọ́n sọ pé walal jihad kódà kéèyàn jagun sójú ọ̀nà ọlọ́run walal jihad àrẹ́bìnrin bẹ́ẹ̀ náà ni illa rajulun kharaja bi malihi bi nafsihi wa malihi àfẹn tó bá lọ pẹ̀lú ẹ̀mí àtowó ẹ̀ falam yarji min dhalika bi shay tí ó kún kankan padà wálé. ó rí wípé àdísù yìí ni wọ́n fi gbà wípé ayyamul ashiri yẹn o ó lọ́lá ju àwọn ọjọ́ míì lọ. ṣó ti yé báyìí nísìn so ó rí pé nígbà tí Ibn Kathir rahmatullahi ta'ala alayhi wọ́n ní fa hadhihi an-nusus wọ́n lọ́rọ̀ taari yìí tí wọ́n kóòtì fún wa yìí wa ghayruha àti mí tadullu òun ló ń fún wa nítọ́ka ala anna al-ashra pé ọjọ́ mẹ́wàá yìí anna hadhihi al-ashra pé àwọn ọjọ́ mẹ́wàá yìí afdal min sa'iri ayyam as-sana pé ó lọ́lá ju gbogbo àwọn ọjọ́ tó kù náà dúró min ghairi istithna'i shay minha láì ṣe àdáyẹrí nǹkan kan mẹ́ wọ́n ní atal ashar al-awakhir mìíràn wọ́n ní débi mẹ́wàá tó gbẹ̀yìn nínú Ramadan ọjọ́ yẹn lọ́lá jùlọ. wọ́n ló lọ́lá jùlọ. wọ́n ní walakinna layali al-ashri al-awakhir min Ramadan àmọ́ àwọn òru mẹ́wàá nínú Ramadan afdal min layali al-ashr. bẹ́ẹ̀ náà ni kò lẹ́tọ̀ọ́ náà ká máa yan ìbáàdà láwọn èèyàn lọ́wọ́ tọ́lọ́hún òyàn. ó rí pé nísìn wọ́n ní iṣẹ́ téèyàn bá ń ṣe ń bẹ̀ nínú àwọn amalu salih iṣẹ́ rí sí pọ̀ nínú àwọn amalu salihah náà ní qira'atul Qur'an nínú ẹ̀ ní jalsatu dhikr
kéèyàn jókòó kó máa rántí Ọlọ́run nínú ẹ̀ náà ni àdúà nínú ẹ̀ náà ni àsọdàkọ nínú ẹ̀ ni ìtìhámù tọ́hám ká fún yàn lóúnjẹ nínú ẹ̀ ni ká dùn àwọn èèyàn nú nínú ẹ̀ náà ni ká lọ sáwọn tí wọ́n rí jẹ tán rí mu ká fún wọn jẹ ó rí i pé nígbà táwọn àfa wa fẹ́ mú wa àdíìsì tán wá mú wa nìyí wọ́n wá láwọn aṣẹ́ tí èèyàn lè ṣe ń bẹ̀ tó lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí wọ́n ní àyàsúmọ̀ tí sáàdì lè hijja kó gba àwẹ̀ mẹ́sàn-án nínú oṣù lè hijja yẹn wọ́n ní lè anna nàbíyá asa alẹ́ amẹ́lẹ́ sọ́ọ̀lẹ̀ torí pé ànábì ní ká máa ṣiṣẹ́ rẹ̀ wọ́n wá ní wà síyámù min afdalil a'mal pé àmọ́ ká gba àwẹ̀ yẹn nínú àwọn aṣẹ́ tó lọ́lá ni. wọ́n nítorí pọ́lọ́ wọn bá máa ma ṣàlẹ́ ṣà fún rẹ̀ yìí pé àsọ́wọ́mù líwà á ní ajísíbì tó sì já sí pọ́ rọmọdọ́nù ní sọ. làwù rọmọdọ́nù lálẹ́gẹ́rì tàtọ́ wù kìí ṣe tọ́lọ́hún torí pé wọ́n jẹ́ òye wa pé èèyàn lágbára lórí tàtọ́ wù ẹni tó jẹun tó bá débi tí wọ́n ti ń ṣe nǹkan kí ni wọ́n ní kó ṣe wọ́n ní kó jẹun ó ní kápá lórí ẹ̀ Ọlọ́run kọ́ ló lè yí o èyí tọ́lọ́hún ní rọmọdọ́nù ní tiẹ̀ so wọ́n máa gbọ́ àdìsù tí wọ́n wá mú wa wọ́n ní wàkọ̀dìkánà nàbí sallallahu alayhi wa sallam yasumu tisa adil hijja wọ́n là nàbí máa ń gba àwẹ̀ mẹ́sàn-án nínú oṣù Zul hijja wàhálà máa ṣẹlẹ̀ láìpẹ́ nísìnyí o wọ́n ní fàánì ànídà bùnú Khalid àni mùràtì máa gbọ́ o ànídà àbíkó pé ní ònídà ọmọ Khalid ani murati ó lóun gbọ́ lẹ́nu ìyàwó tóun àǹbáàdì aziwájì nẹ̀bí bóun gbọ́ lẹ́nu àwọn kẹ́nu àwọn ìyàwó ànẹ́bí tó sọ wípé oníkànnì nàbí sallallahu alayhi wa sallam yasumu tis'a dhil hijja wa yawma ashura pé ànẹ́bí máa gba àwẹ̀ mẹ́sàn-án nínú oṣù Dhul hijja àti ọjọ́ Ashura wa thalatha ayyam min kulli shahr ó ń gba àwẹ̀ ọjọ́ mẹ́ta ní gbogbo oṣù so wọ́n ní àdìsù yìí akhrajahu an-Nasa'i Abu Dawud náà gbà wá Albani sọ ahai nínú Sahih Abi Dawud àwẹ̀ yẹn nìkan ni mo fẹ́ lò wọ́n jẹ́ wá padà lọ sórí ọ̀rọ̀ àwẹ̀ yìí tí wọ́n ń sọ yìí ṣọmọ pẹ́ni tí ń sọ̀rọ̀ yìí ó lóun gbọ́ lẹ́nu kan òun gbọ́ lẹ́nu ìyàwó tóun ó lóun gbọ́ lẹ́nu kánú àwọn ìyàwó ànẹ́bí wọ́n á já lọ sínú àdìsù wọ́n ní minal a'mal as-salihah allati tushra'u fi hadhihi al-ayyam ibadatu as-siyam nínú àwọn iṣẹ́ rere tí wọ́n ṣe lófin nínú àwọn ọjọ́ yìí náà ní ká fi ààwẹ̀ sí lọ́hùn wọ́n ló lẹ́tọ̀ọ́ fún èèyàn kó gbà á ó ládàá yẹn rí kó gbà lọ́jọ́ àràfà wa dalilu dhalika ẹ̀rí tán mú wá rí hadithu Ghaylan ibn Jarir an Abdullah bin Ma'bad az-Zamani an Abi Qatada al-Ansari wani anna Rasulallahi sallallahu alayhi wa sallam qala siyamu yawmi Arafa wọ́n ní àwẹ̀ ọjọ́ àràfà àtẹ́síbù alọ́láhi ayùkáfíra sánà allati qabla wa sánà allati ba'da pé èmi lérò wípé ọlọ́run ó fi pa ọdún kan ẹ̀ṣẹ̀ téèyàn ti ṣẹ̀ kọjá àtẹ̀yí téèyàn ó tún ṣẹ̀ lẹ́yìn ẹ̀ ó rí i pé lọ́dún tó kọjá nígbà táfà kan sọ pé ká mú àdísù kan wá tí ò lálàáfíà nínú Sahih Muslim tó bá rántí àdísù yìí pẹ̀lú àdísù tí mo mú wá táwọn àfáà sì ṣe alọ́gbẹ́ yìí pé kò lálàáfíà pé lóòótọ́ làwẹ̀ ń bẹ́ ń jọ yẹn o àmọ́ káwá ni yóò pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó kọjá àtọ́dún mi ti ń bọ̀ lẹ́yìn rẹ̀ kò sálàáfíà nù ẹ̀ ṣùkọ́lọ̀ kó là wá ẹ̀rí ti àràfà nù ẹ̀rí ta àwẹ̀ mẹ́sàn-án tó wá kù àdísù Ibn Abbas radiyallahu ta'ala anhu tí wọ́n ní ma min ayyam al-amal as-salih fihi ahabu ila Allah azza wa jalla min hadhihi al-ashr yani hadisu al-Amash an Ibrahim an al-Aswad an Aisha wa gbadisu wọ́n ti jẹ́ kó yé wa pé Ànábì máa gba àwẹ̀ mẹ́sàn-án nínú oṣù hajj
kò wá nígbà lọ́jọ́ kẹwàá tí ń jọjọ́ Iléyá wá gbọ́ bí tí wà conflict kọ́lẹ̀ ń pè conflict máa ṣẹlẹ̀ báyìí nísìn nínú àdìsí ìjà máa bẹ̀rẹ̀ báyìí ṣùgbọ́n pé nísìn wọ́n gbà wípé wọ́n ládìsù kan àdìsù Ibn Abbas gbà bẹ́ẹ̀ pé nínú àwọn ẹjọ́ kò síṣẹ́ kan ọjọ́ kan tíṣe olóore tí ń bẹ ń bẹ tọ́lọ́run fẹ́ràn ju àwọn ọjọ́ mẹ́wàá yìí lọ wá gbọ́ nínú Sahihu Muslim tó bá lọ ka hadith 1176 min hadithi al-A'mash an Ibrahim an al-Aswad an Aisha radiyallahu ta'ala anha qalat wá gbọ́ ní Aisha sọ ó ní ma ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam sa'iman fil 'ashr qattun radiyallahu ta'ala anha Ànábì ní ma ra'aytu rasulallah èmi ò rí òjíṣẹ́ Ọlọ́run rí sa'iman fil 'ashr qattun kó gbààwẹ̀ rí nínú ọjọ́ mẹ́wàá yẹn. ìjìnà fi sahihi Aisha ẹni tó mọ Ànábì jùlọ tànàbí sọ fún wa níjọ́ tí wọ́n lọ bá tí wọ́n rán Fatima sí pé àwọn obìnrin tó kù ní o ti ń lò sí yàrá Aisha jù níjọ́ náà Ànábì kẹ́yìn sí pé afala tuhibbina ma uhibbu ṣé wọn náà ní fẹ́ràn tí mo fẹ́ràn ni ó wá ń sọ ọjọ́ náà pé ma unzilat alayya al-Qur'an illa wa ana fi ghurfati Aisha Kùránì kì í máa ń sọ̀kalẹ̀ fún mi àfi tí ń bá wà ní yàrá rẹ̀ ẹ dákun bọ́ ní wàá wájú. nínú ilé o ma unzila alayya al-Qur'an Kùránì kì í sọ̀kalẹ̀ wá bá mi illa wa ana fi ghurfati Aisha àfi tí ń bá wà ní ghurfa Aisha àdìsù tó lálàáfíà ni tí ò kò sẹ́ni kankan. Aisha yìí ni wọ́n sọ fún wa yìí pé ma ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam sa'iman fil 'ashr qattun mi ò rà Nábì rí mi ò rí rí kó gbààwẹ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá yẹn. báwo láti ṣe léyìí o nígbà táwọn afáwa fẹ́ sọ pé àṣọ báwẹ̀ ò dáa àmọ́ kì í ṣe pé káwá máa yan àwẹ̀ yẹn fáwọn èèyàn ní gandangbọ̀n Aisha alánàbí ó ní ma ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam sa'iman fil 'ashr qattun mi ò rà nàbí kó gbààwẹ̀ ọjọ́ mẹ́wàá nínú oṣù yẹn rí ṣe tó bá yẹ pa tẹ bá gbà kó lálàáfíà ṣe Aisha ọmọ tí ń wí ni wọ́n máa gbọ́ pọlitíǹkì àwọn afọwágbé wọn tí wọ́n bá fẹ́ ṣe iṣẹ́ àdìsí yẹn pé àwọn amájì méjèèjì wọ́n amájì àdìsí yẹn pé wọ́n gbọ́dọ̀ lè májì ẹ̀ pọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ sórí àfa aládìsí tí ń ṣàlàyé ọ̀rọ̀ yìí òun ni Sheikh al-Muhaddith Abdullahi As-Sa'd hafidhahullah tó bá lọ ka Risalatul Mufida في هذا الباب الموسوعة بأحكام ذي الحجة ثم لو كان رسالة وامبي نبات وافي سورة مبي تعيش عن ما رأيت رسول الله صلى الله عليه وسلم صائما في 10 قط èmi ò rí Ànábì rí nínú àwọn ọjọ́ mẹ́wàá yẹn kó gbààwẹ̀ rí ń bẹ̀ nígbà táwọn ò fọ àfáà sọ wọn ni wàhálà aláyẹmúnáwó mínísítì bábí sọmíà àmì eléyìí yóò kọ fún wa pa lè gbà wẹ́ ń bẹ́ẹ̀ bidẹ̀lílì anna hada khilatun dominal amẹ́lì sọ̀tún nípò òun náà wà nù iṣẹ́ olóore àwọn akọ́lá wà yẹn fáwọn èèyàn. Ànábì dẹ̀rẹ̀ ń tó ṣe ni pé ó ṣe wá lójú kòkòrò ká ṣiṣẹ́ rí ni sallallahu alayhi wa sallam. ìyẹn fi hàn pé wà kọ́ di yàtọ̀ kó làbẹ̀lẹ̀ asbabi wal hikam fàyà fi qawlu sallam pé Ànábì ọ̀rọ̀ yẹn ó ní kákára mọ́ṣẹ́ olóore iṣẹ́ olóore pọ̀ nínú ẹ̀ náà làwẹ̀ ẹni báwọn kó gbàwẹ̀ nínú ẹni ká máa ka Quran nínú ẹni ká máa ṣe náfìlà nínú ẹni ká máa ṣe wáàsí nínú ẹni ká máa fáwọn èèyàn lóúnjẹ
àwọn kan bẹ ọ̀rọ̀ wọn kú lọ́rọ̀ pé àwẹ̀ ló kàn ebi ní pa wọn nínú iṣẹ́ olóore náà ìyẹn lè ran ẹran fáwọn èèyàn tó wọ́n ní kẹ́ ẹ má rẹ̀ ẹran fún bàbá yín bẹ́ẹ̀ kan gbọ́dọ̀ mú lọ lé wọn ni. wàá gbọ́ àdìsù kan nìyẹn àdìsù míì tí conflict ti wá ṣẹlẹ̀ wọ́n min àdìsí uneida àníìdá yẹn an Afsa látẹnu Afsa annaha qalat bó sọ yìí pé wọ́n ní arba nǹkan mẹ́rin kan bẹ lam yakun yada'un an-nabi anabi kì í fi wọ́n lẹ̀ láì ṣe siyama ashura àwẹ̀ ashura wal ashir àwẹ̀ mẹ́wàá ní oṣù hajj wa thalatha ayyam min kulli shahr àwẹ̀ mẹ́ta lóṣooṣù wa rak'atayn qabla al-ghadat rákà méjì kílẹ̀ tó mọ́ wàá gbọ́sẹ̀ pé conflict ti wà. Aisha sì ní ma ra'aytu Rasulullahi sallallahu alayhi wa sallam sa'iman fil ashri qattun mi ò ra nàbì rí láyé qattun mi ò rí rí kò ṣẹlẹ̀ rí kí n wá ra nàbì kó gbààwẹ̀ nínú ilé ìjà. àdìsú ilé ìtawà mú wáyé akhrajahu an-Nasa'i Nasa'i gbà wá Ahmadu gbà wá àtàwọn míì. àmọ́ fàwa ṣàlàyé fún wa pé walakinna hadha al-hadith la yasihhu àmọ́ àdìsí ilé yóò lálàáfíà. ó gbọ́ wa huwa ma'lulun isnadan wa matinan àfààní huwa ma'lul àdìsí tó apàrùn ní àrùn wà lára ẹ̀ níbi tó ṣàfihàn sí àtọ̀rọ̀ yẹn fún rẹ̀. wọ́n ní fàámà isnadan tá a bá wo isnad ibi tó ṣàfihàn sí qad waqa'a ittirabu fi isnadihi ìkọsẹ̀ ittirab ó gbọ́ ìkọlùkọgbà ó ti wọnú isnadu ni àti ọ̀rọ̀ yẹn gan. ó ní wa bayyana dhalika an-Nasa'i ìmáàmù Nasa'i gan fúnra wọn ṣàlàyé tó bá lọ ka súnánù wọn wọ́n dẹ̀ mú sáàkà riwayata wọ́n dẹ̀ máwọn riwaya yẹn wá. ìyẹn ni pé falam yasihu an-nabi kò lálàáfíà látọ̀dọ̀ an-nabi sallallahu alayhi wa sallam annahu kana yasumu al-ashra kó ń gbààwẹ̀ mẹ́wàá ní oṣù Hijja nínú àwọn ọjọ́ mẹ́wàá yẹn kó ń gbà. ó ní walakin hadha la yamna istibab as-siyam àmẹ́lẹ́ yóò kọ́ fẹ́ntọ́ bá yẹ pé ààwẹ̀ lòún dún ní má lọ́rọ̀ lọ́rùn àwọn kan ààwẹ̀ ló rọ̀ wọ́n lọ́rùn wọ́n lè gbà ààwẹ̀ ńbẹ̀ ẹlòmíì tìláwà ló rọ̀ lọ́rùn kó ṣe tìláwà ńbẹ̀ ẹlòmíì àdúrà ló rọ̀ lọ́rùn kó máa ṣàdúrà ńbẹ̀ ẹlòmíì díkìrì ló rọ̀ lọ́rùn kó máa ṣe díkìrì ńbẹ̀ kódà ẹlòmíì jáde jì tẹ̀bùlíkù ló rọ̀ lọ́rùn ńgbà náà kó ṣe jáde yẹn lọ́nbẹ̀. so iṣẹ́ olóore tó bá ń kó wá ni kó wá mú dání àwọn akọ́nà wa sọ di pé ààwẹ̀ ló gbọ́dọ̀ gbà à ń ṣòfin ẹ̀sìn nìyẹn. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yọ wá kàrámù náà bà ní ádámọ̀. alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa jọ lẹ́nu. ládàbẹ̀ tó sọ mí mọ̀ di ilẹ̀ pátákárá wa. alágége ẹ̀kú iṣẹ́ bàbá. ìṣẹ̀mí ṣe ìkùnà ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.